ayájẹjẹ rà ájúwá ṣe o. Èmi ni arábìnrin Fadiola Jelilat láti iléèwé Gulf Coast Model College Òkè Ọ̀gbọ́. Èmi ni ìyá àti Fọláṣadé Àjàyí láti St. Philip Anglican Grammar School Arúgbó Ìtìlẹ̀. Èmi ni Mrs. Mary Anerichukwu láti iléèwé The Salvation Army Comprehensive High School Òkè Àkàn. Èmi ni arábìnrin Mrs. Makunde láti iléèwé Túnmíṣọba Common Private School. Èmi ni arábìnrin Ẹyẹbíọ̀kín láti iléèwé Anglican Secondary Commercial Grammar School. Orúkọ mi ni Ọdúnyẹmí wá láti iléèwé Motherland College. Darí ilé ìwé kọ̀ọ̀kan tó wà ní orí ìjọba fún ní àtẹ́wọ́. Mo kí gbogbo pátápátá wípé a káàbọ̀ sí orí ìkànnì ní wípé àwọn iléèwé kọ̀ọ̀kan tí a fìwépè tó wà ní ìjókòó yìí ni pé a máa fẹ́ kí iléèwé wọn kọ̀ọ̀kan tí wọ́n dìde dúró tí wọ́n ní àwọn ni akẹ́kọ̀ọ́ iléèwé báyìí kí èèyàn kan ó dìde dúró kó ní láti ilé akẹ́kọ̀ọ́ báyìí ni wá àwọn leléyìí, ilé akẹ́kọ̀ọ́ báyìí ni wá àwọn leléyìí, ilé akẹ́kọ̀ọ́ báyìí ni wá àwọn leléyìí, èèyàn kọ̀ọ̀kan láti iléèwé akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan wọ́n dákọ̀ iléèwé wọn àti orúkọ wọn, èèyàn kan láti iléèwé kọ̀ọ̀kan tí wọ́n ti wá. Orúkọ mi ni Omiṣọpẹ́ Aishat láti iléèwé Gita Grammar School. Ẹ pàdé wọn.